lágbára o kí elédùà máa gbani lọ́wọ́ ẹni tá ò ṣọ́ tó ń ṣọ́ni màní. Èyí ni àṣírí tí ọmọbìnrin kan tó tú nípa Emmanuel Adérọ́pò eléyìí táwọn olólùfẹ́ máa ń pè ní ẹlẹ́bà yẹ́lò tiwantiwa. Òun àti Wasiu Ayinde K1 Deultimate ìyẹn gbajúgbajà olórin fújì wa nì. Èyí sì ni ohun táwọn èèyàn ti ń gbépò yẹnu lórí ọ̀rọ̀ àwọn méjèèjì báyìí, kódà ó gbẹnu tán o. Tọ́ Ògògó fúnra rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń gbé pò yẹnu lẹ́nu lọ́ọ́lọ́ yìí láti nǹkan bí ọjọ́ mẹ́ta díẹ̀ sẹ́yìn. Òun gan fúnra rẹ̀ ti wá bọ́ sórí ayélujára báyìí láti yànnàná bó ti ń ṣẹlẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá. Nínú fọ́nrán yìí ẹ ó máa gbọ́rọ̀ lẹ́nu Ògògó gangan fúnra ẹ̀, gbogbo àṣírí tó sì wà ń bẹ̀ pátápátá òun náà ni a ó tú síta nítorí ó ti yànnàná bó ṣe ń lọ. Tọ́ Wàsílà Coded tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ àti àgbà òṣèré wa àti gbajúgbajà, òun náà ló máa bọ́ síta yìí láti yànnàná ohun tó ń rún má bí aṣọ. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá ti kàtíkè fẹ́rẹ́fẹ́ tó sì wọṣọ tó dáa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí òun náà laṣọ máa ń bò. Gbogbo ẹ̀ pátápátá ló máa ti sọ àwọn tó ń bá a fínra. Gbogbo ẹ̀ lèmi ó máa gbé yín débẹ̀ nínú ìròyìn tòní. Ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ ní ìgboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí, èmi ó máa gbé yín débẹ̀. Ẹ̀yin ẹ ṣáà máa tẹ̀lé ìkànnì eléyìí tẹ́ wà lórí ẹ̀ yìí, ẹ sì má yí kúrò ńbẹ̀. Tó ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ẹnu oníkàn báyìí là ti ń gbọ́ pọ̀n. Òun náà ni Ògògó ló fọ̀rọ̀ náà ṣe, gẹ́gẹ́ bí a ti gbọ́ pé àwọn ènìyàn ti ń gbé ọ̀rọ̀ náà pò yẹnu láti nǹkan bí ọjọ́ mélòó díẹ̀ sẹ́yìn báyìí wípé Ògògó wa ìyẹn Táíwò Azani ó wà lórí àárẹ̀ léléyìí tó jẹ́ wípé àrùn jẹjẹrẹ òun ni wọ́n ló ń bá a fínra tó sì ti wà ní ìpele 4 lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin náà sì mọ ìtumọ̀ bábá léèyàn wà ní ìpele 4 àrùn jẹjẹrẹ. Ó jẹ́ nǹkan tí kò wetí gbọ́ rárá tó sì lágbára lọ́pọ̀lọpọ̀. Èyí náà sì ni àti rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí wọ́n ti ń ṣùgbà rẹ̀ lọ́tún àti lósì, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun ni wọ́n ti ń gbìyànjú láti fi ọwọ́ ìtọ́jú ránṣẹ́ sí i. Tó òun gangan fúnra rẹ̀ ó ti wá bọ́ síta lórí ayélujára báyìí láti kí gbogbo àwọn tí ó ti ń ṣùgbà rẹ̀ tó ti ń kẹ́dùn rẹ̀ láti ìgbà tí ọ̀rọ̀ náà ti bọ́ sórí ayélujára, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn olólùfẹ́ wọn wípé àwọn rí ọwọ́ wọn dáadáa, wípé àdúrà gbogbo àwọn náà sì ni pé kí Ọlọ́run ó gbé àwọn kúrò ní orí àkéte àìsàn náà. Èyí náà sì ni ohun tí Ògògó fúnra rẹ̀ tó jáde láti wá sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé gbogbo bó ti ń lọ pátápátá lórí ayélujára àti bí àwọn èèyàn ti ń gbárùkù ti òun, gbogbo ẹ̀ pátápátá òun náà ni àwọn rí tí wọ́n sì sọ dáadáa ní etí àwọn òótọ́. Èyí náà ni kódà a tún rí aláàjì kan tóun náà bọ́ síta tó sọ wípé kódà òun tiẹ̀ ti gbé àgbo gan lọ sí ilé ìwòsàn eléyìí tí Ògògó wà. Ó ní ṣùgbọ́n òun fi orúkọ bo ilé ìwòsàn náà láṣìírí káwọn èèyàn má bàa lọ sí ibẹ̀ láti lọ máa hu àwọn ìwà tí kò tọ́. Òun náà lòun ṣe fi orúkọ bo ilé ìwòsàn náà láṣìírí. Ṣùgbọ́n èyí ni láti sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé ìtọ́jú sì ń lọ lóníranto nípa ti Ògògó ìyẹn Táíwò Azani ìyẹn gbajúgbajà wa. Òun gangan náà sì bọ́ síta láti fẹ̀mí ìmoore hàn. Ṣé wá gbọ́ kò wá tán síbẹ̀ o. Kódà lọ́mọkùnrin kan bá jáde síta ló bá bẹ̀rẹ̀ sí ní tún fún wa ní ọ̀nà bòmíì. Ṣé ẹ mọ̀ pé wọ́n nílùú gángan lọ̀rọ̀ ayé, bó bá kọjú sẹ́nìkan àtúnkẹ́yìn sẹ́lòmíì. Òun ló bá jáde wípé ní àtìgbà tá a tiẹ̀ ti ń gbọ́ wípé ó rẹ Ògògó yìí, àwọn ọmọ rẹ̀ òun náà la rí tí wọ́n fi gbàjarè síta tí wọ́n ń sunkún wípé àwọn ò fẹ́ jẹ́ kí bàbá àwọn kú. Ó wá béèrè ìbéèrè kan tó dá rògbòdìyàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kàn wípé níbo ni ìyá àwọn ọmọ òun wà. Ìyẹn ni wípé níbo ni ìyàwó Ògògó gangan wà, torí a ò tiẹ̀ gbúrò rẹ̀ àti wípé a ò gbọ́ kó sọ ohunkóhun. Ó ní bó bá jẹ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ lóòótọ́ òun ni ó yẹ kó bọ́ sí
orí ayélujára láti máa fi irú gbàjarè yìí síta bá ti rí àwọn ọmọ tí wọ́n ń sunkún. Ó ní òun ò mọ̀ bóyá ìyá wọn ti kú ni o tàbí bóyá wọn ò tiẹ̀ sí lọ́ọ̀dẹ̀ ara wọn mọ́, ṣùgbọ́n níbo nìyá àwọn ọmọ òun wà. Ó nítorí wípé bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ògògó báyìí níṣe ni olúkálùkù wọn ó yọjú jáde láti wá pín ogún. Tó èyí náà ni ọmọkùnrin ọ̀hún wí, ló bá tún fi tàn mọ́lẹ̀ sí nǹkan mi ò tó. Lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ti ń sọ oríṣiríṣi lábala àríwísí, ohun tẹ́yìn náà bá wá rí sí ẹ bá wá fi sí abala àríwísí ìyẹn comment section bí àṣà àwọn olóyìnbó lábẹ́ fọ́nrán yìí. Tó òun náà la rí gbọ́ nípa ògògó, torí wípé ògògó fúnra rẹ̀ gan ó ti sọ̀rọ̀ sókè lórí ayélujára báyìí. Tó Wasiu tó jẹ́ gbajúgbajà òṣèré wa, ṣé ẹ mọ̀ pé béèyàn bá ti wọṣọ tó dáa téèyàn sì kàtíkè tó lo yẹrí etí tó lo tìmú tó lo tẹsẹ̀ oríṣiríṣi, kó èèyàn àwọn èèyàn tiẹ̀ ní mọ nǹkan tí onítọ̀hún bá fínra lábẹ́ aṣọ, wọn ò sì ní mọ iná tó ń jó lórí kókó. Tó òun náà ni àṣírí tí Wasiu níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n pè fún lẹ́nu lọ́ọ́lọ́ yìí, ibẹ̀ ló mà ti tú oríṣiríṣi àwọn àṣírí yẹn. Ló sọ wípé kódà òun gangan fúnra òun mọ̀ wípé òun ò lórí ọkọ látàrí bí nǹkan tí àwọn ọkùnrin tí wọ́n ti fojú rẹ̀ rí lẹ́yìn ìgbà tí ó bímọ àti kó tó di pé ó bímọ gan. Ó ní lẹ́yìn ìgbà tí òun bá ti fẹ́ wọn fún ìgbà díẹ̀, òun náà ni wọ́n bá tún gbé òun jùlẹ̀. Ó ní kódà àtèyí tóun tún lóyún fún, gbogbo wọn pátápátá níṣe ni wọ́n máa ń yọ̀ǹda òun bá ti di pé òun lóyún. Ó ní lóòótọ́ lòun wá tún lóyún fún ọ̀kan, ló bá sọ wípé kóun ó lọ ṣẹ́. Lóòótọ́ lòun sì gbìyànjú láti lọ ṣẹ́ oyún náà. Ó ní ṣùgbọ́n ìyá àgbẹ̀bí ọ̀hún sọ wípé òun kì í pa ọmọ, òun máa ń mọ́mọ wà láàyè ń tòun ni. Bẹ́ẹ̀ ni àṣírí gbọ́ wípé ìyá àgbẹ̀bí ọ̀hún kò bá ṣẹ́ oyún yìí, òun ló fi gbé ọmọ náà tó sì bí i láyọ̀ àti lálàáfíà. Ṣùgbọ́n nínú ẹ̀dùn ọkàn ló ṣe ń bá olùfẹ̀rọ̀wérọ̀ yìí ló fi ń bá a sọ̀rọ̀, tẹ́yìn náà sì rí nínú àwọn ohùn rẹ̀ àti ojú rẹ̀ wípé inú rẹ̀ ò dùn sí gbogbo bó ti ń lọ òun lóòótọ́ àti wípé níṣe ni àwọn ọkùnrin wọn ti fojú rẹ̀ rí màbo. Ẹ máa bá wa gbàdúrà fún wọn ní abala àríwísí wípé kí Ọlọ́run ọba òkè kó gbé egungun ìhà tiwọn náà kó gbé pàdé wọn. Èyí náà ní ohun tá a rí gbọ́ tá a ní amúwá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó ọmọbìnrin kan ló jáde lórí ayélujára ló bá bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí gbáǹkọ́ kan, ìyẹn nípa Emmanuel Adérọ́pò àti Wasiu Ayinde K1 Deultimate tíátíá, ìyẹn gbajúgbajà olórin Fuji. Ṣẹ́yìn náà mọ̀ wípé arẹwà ọkùnrin gbáà òun náà ni gbajúgbajà olórin Fuji wa yìí, ìyẹn Wasiu Ayinde tí wọ́n tún máa ń pè ní Ayinde Marshal. Ó lágbára lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ìlú mọ̀ọ́ká àti ẹni táyé ń fẹ́, tó jẹ́ wípé níṣe ni wọ́n máa ń gbóṣùbà fún un, tó sì jẹ́ wípé wọ́n máa ń pè sí òde eré káàkiri ní gbogbo ìgbà. Òun náà ni aṣáàmọ̀ wípé ó ṣe ìgbéyàwó pẹ̀lú Emmanuel Adérọ́pò, eléyìí tí àwọn olólùfẹ́ tún máa ń pè ní Ever Smiling, tó sì tún jẹ́ wípé òun náà jẹ́ arẹwà obìnrin ọmọ pupa dáadáa. Bẹ́ẹ̀ náà la ṣe rí tó ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n kò tọ́jọ́ kò tóṣù, òun náà ni àgbọ̀ wípé ìgbéyàwó wọn ọ̀hún ló bá túká, ló di wípé Emmanuela kó ẹrù jáde kúrò nílé. Èyí ló mú kí ọmọbìnrin yìí kó jáde bọ́ sí orí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ tí Emmanuela tó sì bẹ̀rẹ̀ sí ní jùlù, tó sì ń sọ oríṣiríṣi nípa rẹ̀ wípé ṣé kò mọ̀ wípé Wasiu Ayinde ó jẹ́ ẹni tí ayé ń fẹ́ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sì mọ bí ó ti máa ń ṣe tó bá ti di ọ̀rọ̀ obìnrin dé, wípé kó tó di pé ó tún wá lọ tẹrí sí pé kò yẹ kó lè kó jáde kúrò nílé àti bẹ́ẹ̀ lọ. Èyí náà ni ọmọbìnrin ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní gbépò ìyẹnu ní orí ayélujára. Láwọn kan bá tún sọ wípé agbánilé lójú orúnkún ṣẹ̀jẹ̀ bó ló ṣe bára wọn mu àti wípé kí ni nǹkan tó kàn án nípa bí ìgbésí ayé wọn ti rí àti bẹ́ẹ̀ lọ. Èyí náà ló ṣá ti da gúgúrú sí àwọn ènìyàn lẹ́nu lórí ayélujára báyìí, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ti ń gbé epo yẹnu tó lúkálukú sì ń sọ tiẹ̀, nítorí wípé bó ti yé olúkálukú sí òun náà ni wọ́n ṣe ń sọ, tó sì jẹ́ pé èrò ọkàn ẹnìkọ̀ọ̀kan kò lè bára wọn mu, nítorí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun náà ni ẹ̀dá kọ̀ọ̀kan, ọ̀tọ̀ sì ni bí Olódùà bó ti dá olúkálukú. Èyí náà ni ohun tá a rí gbọ́. Kódà níṣe ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní
sọ̀rọ̀ nípa Wasiu Ayinde gangan fúnra rẹ̀ wípé ṣé wọ́n mọ̀ wípé ẹni tó rẹwà ni àti wípé olójú edé náà sì ni Emmanuela lóòótọ́, kí àwọn méjèèjì àgbàlagbà sì ni wọ́n kí wọ́n ṣe ohun tí ó bá tọkàn wọn wá. Èyí náà ni ohun táwọn èèyàn ń gbépò yẹnu lórí ayélujára. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wá fi sí abala àríwísí ìyẹn comment section ní abẹ́ fọ́nrán yìí láti mọ èrò ọkàn tiyín náà. tó tẹ́ ẹ sì mọ̀ wípé ohun tẹ́ ẹ bá sì ń fẹ́ àti ohun tẹ́ ẹ bá wí báyìí òun náà ni a ó máa rí labala àríwísí, òun náà sì ni ìdùnnú tiwa náà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, kò ní jù báyìí lọ lórí ìròyìn tòní. tó àwa náà ni ẹ ó máa dé bá, ẹ̀yin náà sì ni a ó máa rí. tó ẹ ṣé o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣaláwátì ara wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó dìgbà kan náà o, ó dàbọ̀.